bọ́ bá dàgbà kí ló tó fẹ́ jẹ́. Olè ni mo fẹ́ máa jà. Olè. Èmi kékeré ẹkùn mo ti jọ gbogbo lédìdí lódìdí mo ti jọ gbogbo lédìdí lédìdí mo ti jọ gbogbo èdìdí ayé ìtàn iṣẹ́ tí kọ́ ló fẹ́ mú mi mọ́ ọ̀fẹ́ yìí ò lè ṣe ọkọ lára mi. Àmọ̀tẹ́kùn ò ní gbóhùn ẹkùn kó má ta ti wèrè ariwo tí mo gbọ́ ló jẹ́ kí n wá. Ẹni ló ní gbó ẹfọ̀n ló nà dàn tí ò bá mọ̀ bóyá kò béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà. Kí ni ìṣòro yẹn? Ọ̀gá ọlọ́pàá jáwọ́ mi. Olú ṣàṣírí ẹ̀fọ́ ẹ̀dá àlàyé kọ̀ọ̀kan tí ó máa pẹ́ ìtìjú mi ni jẹ́ kí mi ṣàmùlò. Bẹ́ẹ̀ má jẹ́ kí n ká ẹ mọ́lé o torí tí bá ká ẹ mọ́lé máa pa ẹ́ máa pa gbogbo ilé ẹ̀rọ. Kékeré ẹkùn. Kí ni ìjọ máa fà ọ̀rọ̀ àwọn lọ́wọ́ tó bá di wípé máa pa ẹ́. Mélòó ni kékeré ẹkùn? You are stupid. Jẹ́wọ́ bí ẹ kó o ṣẹ̀ṣẹ̀ kó mo bọ̀ àbá ẹ̀. Ó ti ẹ̀ da abá yín rè owó olúlẹ̀ ń pín. Owó olówó yín ni. Ẹ sọ pé ẹ ti pín sára. Ẹ dìde sókè. Ìdà àti àdá tó bá bà kọjẹ́ ó rìn ní. Ṣé wọ́n ní mo pass through the process yẹn kí n tó láì kí n ṣe president? Kékeré ẹkùn. Ẹkùn ni. Àgbà ẹkùn. Ẹkùn náà ni. Boko ò bá jù. Ìlà kì í kó.